a tún dé ní ọ̀sẹ̀ yìí fún ìtẹ̀síwájú ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ ọdún yìí wípé kìí ṣe nípa ipá tàbí nípa agbára. Eléyìí tí mo nírètí pé yóò jẹ́ ìmúlọ́kànle ìdákọ̀ró fún àwọn baba nínú Olúwa, fún àwọn akẹgbẹ́ àtàwọn tó ń bọ̀ lẹ́yìn wa nínú iṣẹ́ ìránṣẹ́ àti nínú Olúwa. Wípé bí a bá sinmi lé àní ṣeré ṣá, bí a bá sinmi lé wọn ò ní gbàgbàgbọ́ sọnù lọ́wọ́ wa, wọn á fún wa ní awúrúju. Ọ̀pọ̀lọpọ̀ góòlù wúrà lónìí ti di pàǹdà. Nígbà tá a bá yẹ̀wò dáadáa, ọba kí lórí mẹ́ta ọmọbìnrin yẹn yẹ ọmọ tí wọ́n gbéṣẹ́ gbẹ̀rẹ̀ wò dáadáa, ó rí pé pàǹdà lélẹ́yìí, ọmọ nǹkan lélẹ́yìí. Pátá náà bá kíyèsí dáadáa gbà á, ṣé nǹkan ò ti pa nǹkan, ṣé nǹkan ò ti pa ìṣúná ò ti pa kẹ́kẹ́ dáa tí wọ́n á máa lé ehoro. So àbí nǹkan ló padà ní tí ọdún àdá pé ehoro ni wọ́n ń lé ajá. Ṣẹ̀wọ̀n pé nígbà tí ehoro bá ń lé ajá wàhálà dé nìyẹn. Ṣùgbọ́n tá a bá yẹ̀wò dáadáa pé ṣé pàǹdà kọ́ná gbélé wa lọ́wọ́ yìí nítorí pé eré ìṣàkúṣà àti ìwàkiwà táwọn wá káàkiri. Àgbéyẹ̀wò lórí kì í ṣe nípa ipá tàbí nípa agbára bí ó ṣe nípa ẹ̀mí mi. Àfẹ́ wa wò lónìí Sakaraya orí 4 ẹsẹ̀ 6. Ọ̀rọ̀ Olúwa ti tọ̀ Serubábẹ́lì wá wípé kì í ṣe nípa ipá tẹ̀mọ́ ìgbàdùn kì í ṣe nípa ẹ̀mí mi. À ń gbéyẹ̀wò lórí pé ìgbàgbọ́ nínú agbára Ọlọ́run kì í ṣe nínú ipá èèyàn àbí nínú ipá ara. Ìgbàgbọ́ nínú agbára Ọlọ́run kì í ṣe nínú ipá ènìyàn. Tá a bá wo tẹ́ḿpìlì tó ń bẹ níwájú Serubábẹ́lì gẹ́gẹ́ bí gómìnà ńgbà náà àti Joshua gẹ́gẹ́ bí àlùfáà, níbi tí wòlíì Sakaraya ti jẹ́ wòlíì, ọ̀rọ̀ tó le ni, ó lágbára ní sísọ tèèyàn. Torí a ti sọ tẹ́lẹ̀ yìí pé ẹ bá wo ohun tí Dáfídì pèsè sílẹ̀ tí wọ́n fi kọ́ ilé, kò wá tiẹ̀ sí ohun kan lónìí tí wọ́n lè tọ́ka sí pé àwọn fi kọ́. Ẹ bá wo inú ilé nígbà náà, ẹ wo tí Solomoni fi tò ilé, kìkì góòlù kìkì wúrà. Nígbà tó di ayé Rehoboamu lòun fi àwọn pàǹdà àtàwọn òkúta kéékèèké nígbà tí wọ́n ti jẹ́ kó alógun làwọn bá fi replace rẹ̀. Kọ́nà kó gbà wá lọ́wọ́ ìrántí wa náà nígbà fẹ́ fi replace ọ̀rọ̀ Ọlọ́run, nígbà fẹ́ fi replace ìjọba Ọlọ́run, kí Ọlọ́run kó gbà wá. Oríṣiríṣi nǹkan ní ń bẹ lórí stage lónìí, ń bẹ lórí pulpit lónìí láti fi replace ọ̀rọ̀ Ọlọ́run, láti fi replace ọ̀rọ̀ àtàgbára ẹ̀mí mímọ́. Káàbí mi sáti wá ni ọ̀nà gbogbo tó bá lè gbà kan wá láti máa yàn dúró ni method gbogbo tá a lè lò. Àwa ò pé àyàn jẹ́wọ́ gbàgbọ́ ṣùgbọ́n agbára ìgbàlà ò sí níbẹ̀. Wọ́n dáwọn tán ní àfàrí ìwà bí Ọlọ́run wọ́n ṣe agbára rẹ̀. Ọlọ́run kò ràn wá lọ́wọ́ kó sì máa gbà wá. Àwọn iṣẹ́ pàtàkì níbẹ̀ níwájú àwọn ọmọ Ọlọ́run lọ́dún náà tí ó sì hàn sí gbogbo èèyàn. Torí pé tá a bá wo tí wọ́n ní níkàáwọ́, tá a bá wo tí ó wà ní àkàtà wọn ní tí èèyàn ní ti màtíríà, kò sí nǹkan tó fi kọ́lé yẹn. Ṣùgbọ́n nǹkan ló dájú tí ó sì gbọ́dọ̀ yé àwa pàápàá. Nígbà tí a bá ti mú ìfojúsùn wa kúrò lọ́dọ̀ Ọlọ́run inú ìgbàgbọ́ nínú agbára rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀, ìyókù yẹ̀yẹ́ ni. Yẹ̀yẹ́ àtàbùkù ni ìyókù. Tẹ́ bá rántí ìwé Matthew 14 ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 21, Matthew 14:25-31. Ẹ rí i pé ní Bíbélì pè ní oní ìṣọ́ kẹrin Jésù ó rìn lórí omi. Nígbà táwọn ọmọ ẹ̀yìn rí ṣé ìwọ̀n kọ́ lélẹ̀ àbí màmísì àbí erinmi lókun àbí ẹ̀mí inú omi. Torí bí ẹ bá jẹ́ ẹ̀mí inú omi, gbogbo alápẹ̀nu mọ́tò yìí a sì rí pé nìkan mèsì, bẹ́ẹ̀ bá ti àmèsì ṣe gbọ́ pé nìkan rìn lórí omi rí. Jésù lé mi ni ẹ má bẹ̀rù, láti wá confirm pé mi ni. Ọ̀rọ̀ ajé mi náà bó ti ń ṣe ẹjẹ́ kí mi náà ò ṣe bẹ́ẹ̀. Ìyẹn ni pé tí a bá rìn nínú ìgbàgbọ́ Jésù bí ti ń ṣe láàṣì gẹ́gẹ́ bó ti sọ fún wa, ó ní iṣẹ́ tẹ́ òun ṣe aláṣì jù bẹ́ẹ̀ lọ tá a bá gbà òun gbọ́. So ìyẹn ni pé bí àpá náà bá rìn lórí ẹsẹ̀ rẹ̀, iṣẹ́ tó ṣe yàrá ló ṣe jù bẹ́ẹ̀ lọ. Bí Pétérù náà ti rìn lórí ẹsẹ̀ rẹ̀ tó náà ṣe ti ń ṣe. Ìyẹn ni pé ìgbàgbọ́ ló mọ́kọ́ wà ní kíláàsì Ọlọ́run. Ìyẹn ni pé a bá ní pé primary 1 primary 4 kíláàsì Ọlọ́run wà yẹn, ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú agbára rẹ̀ ló mú káwọn náà wà ní kíláàsì. Ìyẹn ni pé bàbá ọmọ ẹ̀ má jókòó báyìí nísìnyí, àwọn náà wà láàrin wọn. Èmi nìkan nu ìwọ náà lè ríra rẹ bẹ́ẹ̀ àti gbogbo àgbáyé.
inú kíláàsì àwọn mẹ́ta lọ́kàn wọn náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n képa ìgbàgbọ́ ló mú wà ní kíláàsì wọn. So torí pé ó ní nínú iṣẹ́ Jésù, ó ní lórí ọ̀rọ̀ rẹ̀, àwa náà lè rìn lórí ìdààmú, lórí wàhálà, lórí àìsàn, lórí ikú, lórí òfò, lórí ẹ̀gàn, lórí àbùkù àti gbogbo ogun ọ̀tá. Bí pé kéèsì mo ti fún ní àṣẹ àtagbára lórí ìjọ àti paramọ́lẹ̀ láti tẹ̀ mọ́lẹ̀. Lúùkù orí 10, Mátíù orí 10, mo fún ní àṣẹ àtagbára àti tẹ̀ àkekè àti ìjọ mọ́lẹ̀. So torí náà tí a bá wo ìtàn àgbáyé lónìí yìí, a rí ọ̀pọ̀lọpọ̀ ìkùnà tó ti bá oríṣiríṣi ìjọba Róòmù ìgbà náà, ìjọba Gíríkì ìgbà náà, ìjọba Bábílónì ìgbà náà, gbogbo ẹ̀ pátá ló fẹ́ẹ̀lì. Ìyẹn wá rán mi létí ọ̀rọ̀ òwe àlàkídé Nebukadnésárì lá ní Daniel orí 2 ẹsẹ̀ 23, Daniel 2:34. Tẹ̀wẹ̀ nígbà tí Daniel máa túmọ̀ àlá yẹn, ó rí òkúta kan tá a gé láìsọwọ́ tó bọ́ọ̀lù èrè títí ẹ̀dẹ̀ Nebukadnésárì yẹn, ó ló fọ́ tútú, gbogbo èrè yẹn dá wólówóló ni, òkúta kékeré yẹn wá di òkè ńlá tí gbogbo ayé ń rí. Ìjọba Jésù nìyẹn, ìjọba Jésù nìyẹn. Mo rẹ́ẹ̀dẹ̀ lọ́jọ́ kan wà ní mo wo fídíò kan nù tí málàmù kan tó ní wọ́n fa bíbélì títí gbòǹgbò tí bíbélì ò ní jẹ́ nǹkan kan mọ́, tí ò ní túmọ̀. Wọ́n lọ para rẹ̀, ọmọ para rẹ̀, ẹni tó fẹ́ para ẹ̀ náà sọ bẹ́ẹ̀. Wọ́n fa bíbélì tó ti wọ́n fa tó ti gbòǹgbò tí ò ní sí mọ́. Ẹni tí kírísítẹ́nì fi jà nìyẹn. Ẹni táwọn èèfi lò dà ká máa jà ká pé wọ́n bú Ọlọ́run wa, ọba àbúyà láyà Jésù, ọba àbúyà láyà Ọlọ́run, ìwọ lọ́kàn. So ìwọ lọ́kàn torí pé ó lè fatu. Ẹ̀gbọ́n tó sọ inú ìwé ẹ̀sẹ̀ Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 24. Ó ní tó pé torí pé ó ti já ẹ̀wọ̀n ikú kúrò lára rẹ̀, torí kò ṣeé ṣe kíkú dìímú, kò ṣeé ṣe ipò òkú dìímú, kò ṣeé ṣe kí ibojì dìímú. Kó tó di pé málàmù tó sọ̀rọ̀ yẹn, kó tó bá láà rẹ̀, kó tó di pé wọ́n bí Osman Dan Fodio tó bẹ̀rẹ̀ Islam, ńbo ló ti rí fatu? Tí ó lè rí fatu kò lè wáyé. Torí máa oríṣiríṣi àwọn kó tó di pé ìyẹn gangan dé láàrin Málákì déwé Mátíù, ọdún tí ń bẹ láàrin rẹ̀ ó tó ká sàn 400 years. Ó tó ọgọ́rùn-ún lọ́nà 4 ọdún tí ń bẹ láàrin Málákì àti Mátíù. Májẹ̀mú ńlá parí sí àti májẹ̀mú tí tó ti bẹ̀rẹ̀. Ìwé mọ̀mọ́ lè parun, wọ́n mọ̀ bó wọn mọ̀ ríbo, wọ́n mọ̀ bó wọn mọ̀ ríbo. Nígbà tí wọ́n dojúkọ àwọn àpọ́sù pé lọ́ni ní Jerusalem pé lórúkọ ọkùnrin ó ti hàn, sí Jerusalem kan nípa hàn lónìí gbogbo àgbáyé ni. Ẹnìkan kọ́ mọ̀ gbé ẹ̀ lẹ́jẹ̀ gbóná, bólú àbáfẹ́ yóò kàn kò tú ẹni nípa gbígbé ẹ̀ lẹ́jẹ̀ gbóná. Ipe Christianity tọ́ọ̀ bá ti lè ṣe nǹkan kan sí ṣàràfí, tọ́ọ̀ bá ti gbà fílẹ̀ jẹ́, tọ́ọ̀ bá lè ràn lọ́wọ́ mọ́ ṣàfilẹ̀ jẹ́ kọ́ mọ́ bá para rẹ̀, torí kò so ohunkóhun. Ẹni tó wá ṣẹlẹ̀ ni pé ìyàlẹ́nu gbéra ni pé tó ohunkóhun ọba lè dì í mú, kò so ohunkóhun tí ó jẹ́ tiẹ̀ tí kankan lè dì í mú. Tí ọba lè jẹ́ tiẹ̀ ní tí ò di Jésù mú, tí ò di ọ̀rọ̀ rẹ̀ mú, tí ò dágbára rẹ̀ mú, kò sóhun tó lè dì ọ́ mú. Ìgbàgbọ́ máa gbára rẹ̀ kí sínú pa ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn empire, àwọn ìjọba ti wó, ṣùgbọ́n ìjọba tiẹ̀ ó di òkè ńlá. Hallelujah. Ìwé mọ́sánù ìwé òwe orí 3 ẹsẹ̀ 5-6. Ó ní nínú gbogbo ọ̀nà rẹ̀ ó ní gbẹ́kẹ̀lé, má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ̀. Nínú gbogbo ọ̀nà rẹ̀ gbẹ́kẹ̀lé, má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ̀. Àwọn àpẹẹrẹ ẹ̀rí bó ṣe ìyọnu tó fi bá Jìbìtì, ẹ̀rí òkun pupa tó péyà bó ṣe fi mánà bá yẹn lágéjù, àti lọ́jọ́ Pentikọ́sì àpọ́jù sọ pé Olúwa ọlọ́mọdé tó bẹ̀rẹ̀ ṣe pé tí fi rẹ̀ rí. Ebo náà nígbà tágbára dé, ebo náà ní wàá tuntun di 5,000 èèyàn lọ́jọ́ kan, 7 million, nígbà tó ń já 3,000 3 million láàrin ọjọ́ mélòó síra wọn tí 8,000 yẹn gba Jésù. So àgbọ́dọ̀ nígbà kíkọ́ ilé inú àǹkọ́, àmì ọkọ̀ ojú tí ọkọ̀ tí inú àkàǹkọ́ pẹ̀lú ọwọ́ ara ẹ̀ nìkan nípa ẹ̀mí Ọlọ́run. So ìgbàgbọ́ máa ń gbàgbọ́ nínú agbára Ọlọ́run ju okun èèyàn lọ. Tá a bá wo Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 7, ó láàárín nípa ìgbàgbọ́ kì í ṣe nípa taari. Lónìí ẹja bẹ̀rẹ̀ sí nípa ìgbàgbọ́ kì í ṣe nípa taari. A sì rí ọwọ́ rẹ̀ ní gbàgbọ́ ẹ̀yẹ wa lórúkọ Jésù Kristi Olúwa. Bí ìgbàgbọ́ ṣe aláǹfààní pẹ́ẹ́n kò náà ní nǹkan kan, Ọlọ́run ṣe ràn lọ́wọ́ lórúkọ Jésù Olúwa. Ohun olùdíje kó lẹ́nu ìgbàlá là ń gbọ́, tá a bá láǹfààní ti pè wá. Àwọn àdírẹ́sì wa náà lẹ́yìn rí yẹn. God bless you.